àgbàlagbà kò ní bàjẹ́ fún wa o láṣẹ Elédùmarè. Iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda, iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe ìwádìí nǹkan lọ́wọ́ àwọn àgbà lójú oorun. Jẹ́ kí ìmùlẹ̀, iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda yìí, jẹ́ kí ìmùlẹ̀ kó wà lára o. Jẹ́ kí ìyọ́nú àgbà kó wà lára o. Ìyọ́nú àgbà, jẹ́ kí ìyọ́nú wọn kó wà lára ẹ o. Lo ìyọ́nú àwọn àgbà dáadáa. Àwọn tó bá ń fẹ́ ìyọ́nú, tó sọ pé àwọn fẹ́ ìyọ́nú, ẹ kàn sí mi o. Mo fi gbámọ̀lẹ̀ búra fún yín lórí iṣẹ́ yìí. Tí ẹ bá dánwò, ẹ máa rí àwọn àgbà. Ojú oorun ló ti máa yọ sí yín, wọn ò ní yọ sí yín lójú ayé o. Ó lè ṣe jókòó kọ̀yìn sí yín fi bá yín sọ̀rọ̀. Tó bá jẹ́ pé èèyàn mímọ́ ẹ ni, wọ́n máa kọ̀yìn sí ẹ. Because wọn ò ní fẹ́ farahàn tán, kán béèrè nǹkan tán. Ó dọjọ́ tí ilẹ̀ ti mọ́ tán, wà bẹ̀ tí ń kà pé lágbájá ní nǹkan báyìí, lágbájá ní nǹkan báyìí. Wọn ni o. Ó lè jẹ́ ẹni tó mọ̀, ó lè jẹ́ ẹni tó má mọ̀. Ó lè ṣeéṣe kankan gbé àwọn ẹlòmíì wọ̀ fi wá. Ẹ̀yin àgbàlagbà, ẹ bá mi wá akọ ẹyẹ ẹ̀gà kan. A wá fi ìkóde ha lẹ́nu, a wá jó pẹ̀lú odidi atare kan. A wá ṣe kíni? Tá bá ti jó pẹ̀lú ògìgì atare kan, a wá lọ, a bá ti lọ sínú àdó ìjàmù kékeré kan. A ó tún àdó ìjàmù kékeré yìí, a ó tún jó. A gbé àdó ìjàmù yẹn padà sínú nǹkan jókòó. A tún jó, tí a bá ti jó, a wá rọ sínú àdó ìjàmù míì. Tí a bá ti lọ sínú àdó ìjàmù míì. Tí a bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àwọn àgbà, a wá bu ẹ̀tù díẹ̀ sí ọwọ́ tí a bá fẹ́ sùn. Lálẹ́ ni o, tá bá fẹ́ sùn lálẹ́ ni o. A wá fi sí orí, a wá fi sá orí láti iwájú orí dé ẹ̀yìn orí. A wá gbé àdó yẹn sí ìgbèrí sùn. A kì í bò ó, ẹ gbọ́dọ̀ bò àdó yẹn o. Ẹ gbọ́dọ̀ bò àdó yẹn o. Ẹ bá ti gbé àdó, tẹ́ bá ti bu kíní yẹn sí ọwọ́, ẹ bá ti bò sí ọwọ́ sùn. Ọwọ́ àlàáfíà lẹ máa bò sí o. Ọwọ́ àlàáfíà yín lẹ máa bò sí. Àwọn ẹlòmíì ò mọ nǹkan tó jẹ́ ọwọ́ àlàáfíà. Ọwọ́ òsì ló ń jẹ́ ọwọ́ àlàáfíà. Ẹ̀kejì ni pé tẹ́ bá ti bò sí ọwọ́, àdó yẹn lẹ máa ṣe báyìí fún. Ẹ fi sá orí yín títí dé ẹ̀yìn. Ẹ wá gbé sí pàkọ́, ẹ ṣílẹ̀ ni o. Ó máa wà ní ṣíṣílẹ̀ ní ìgbèrí yín fi sùn ni o. Ó máa ní ṣíṣílẹ̀ fi sùn. Ẹ wá sọ pé ẹyẹ ń wọ inú ẹyẹ, ẹyẹ wọnú ẹyẹ, ẹyẹ wọnú ẹyẹ, àdó wọnú àdó, àdó wọnú àdó. Èmi lágbájá ọmọ lágbájá lónìí kí ẹ fi nǹkan báyìí báyìí hàn mí. Lágbára Elédùà, wọ́n máa fi hàn ẹ́. Gbogbo tó bá béèrè, wọ́n máa fi hàn ẹ́. Tó ń bá dé farahàn ẹ́ gan, nǹkan tó bá rí lójú oorun, wò pé confirm ni. Bẹ́ẹ̀ ni, confirm ni. Mo fi gbámọ̀lẹ̀ búra fún yín. Ẹ dánwò, kẹ́ wá fún ilé ní àbọ̀, kò ní bàjẹ́. Orúkọ mi ò yí padà, ewé olópin, ẹni mọ̀ yóò mọ̀ yìí. Nọ́mbà mi ni 081 04 73 41 20. 081 04 73 41 20. Kò ní bàjẹ́. Àṣẹ Elédùmarè. Ojú òní ti wà ní ṣàṣẹ tí o. Apá ọ̀tọ̀ láyé, àwọn ìyá mi àpàká àlàkẹ́, alágbogbo dẹ. Wọ́n máa ti wálẹ̀ òní ti wà lójú. Àṣẹ Elédùmarè.